dádì má gbé kúrò níbẹ̀ rárá, eléyìí ò ṣe gbé kúrò. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, ìwọ abiyamọ, ìwọ bàbá yẹn orógolo, ṣùgbọ́n wọ́n ti gba ògo lọ́wọ́ rẹ, wọ́n wá gbé ọjọ́ orí lé ọ lọ́wọ́. Ìyá yẹn gbìyànjú wo eléyìí dáadáa. Má gbà kí ayé fi ọmọ pa ọ́ lẹ́kùn. Má gbà bó ṣe ń wáyé ọmọ rẹ níran yẹn, má jẹ́ kí wọ́n pè ọ́ lájẹ́ nítorí ọmọ rẹ òrógolo. Gbọ́ mi dáadáa wò ó, àṣírí ńlá leléyìí, mo dẹ̀ fẹ́ jẹ́ kó bá mi sí ẹ rẹ̀. Àṣírí ibẹ̀ nìyẹn, tó bá ti sí ẹ rẹ̀, gbọ́ mi, àdúrà rẹ ti gbà, ó dẹ̀ ti jẹ́ fún ọ. Eléyìí gangan là ń pè ní àṣírí tú àṣírí. Àṣírí ìjìnlẹ̀ làwọn eléyìí. Tó bá ti rí, ó máa tú àṣírí ayé rẹ. Ilé tó ń gbé yẹn tí wọ́n ti gbé ọ wọlé lórí tó jẹ́ pé iṣẹ́ tó ń gbé débẹ̀ ń bàjẹ́, lọ wá iṣẹ́ yìí tó bá ti rí, ṣe kíra rẹ kú oríire. Kò náà lówó ju just 200 naira lọ. Ẹ̀kọ́ eléwé ẹlòmíì gan dẹ́nà ni wọ́n tà. Tó bá ti rí, ṣe dúpẹ́. Gbọ́ mi dáadáa o, ìwọ tó jẹ́ wípé o ti ṣe oríṣiríṣi àjò kò ṣiṣẹ́ lára rẹ. Gbọ́ mi, ẹlòmíràn solution ayé rẹ̀ òun gangan ọwọ́ rẹ̀ ló wà. Wá gbọ́ mi dáadáa, ẹlòmíràn ogun ìdílé ló ń bá a jà. Àwọn ohun tí ò lérò tẹ́lòmí ò ní àfojúsùn sí, tẹ́lòmí ò kíyèsí lé, òun ló fà á kí ìrìn àjò rẹ̀ fi dàbí pópẹ́, tó fi ń sáré tí ò fi débẹ̀. Tó bá ti rí ẹ̀kọ́ eléwé yìí, gbọ́ mi, àṣírí yẹn máa tún fún ọ lójú àlá. Wọ́n fi ń tú àṣírí fún ènìyàn, wọ́n máa gbé ọrìn, wọ́n máa fi àṣírí ogun tó ń jayé rẹ pẹ̀lú solution ẹ̀, wọ́n máa jẹ́ kó mú ẹni tó wà nídìí ọ̀rọ̀ rẹ. Adániwáyé o, àṣírí wà o lọ́wọ́ àwọn wòlíì. Báwo ló ṣe ṣiṣẹ́ yìí? Àṣírí mímọ́ ni eléyìí, kì í ṣògùn. Tó bá ti rí ẹ̀kọ́ eléwé, jọ̀ọ́ bá mi yọ ẹ̀kọ́ eléwé yẹn. Tó bá ti yọ, oh my God, bá mi gẹ́ẹ̀tì iyọ̀, kò bá jẹ́ iyọ̀ dídì, kò bá jẹ́ iyọ̀ sachet. Tó bá ti fẹ́ ṣe léyìí, dédé agogo 2 lóòru ni wọ́n máa ń ṣe. Wàá bọ́ra ní ìwòwò ọmọlúàbí nínú yàrá rẹ. Wàá dayọ̀ sórí ẹ̀kọ́ eléwé yìí. Wàá ti yọ ewé yẹn, wàá ti ṣí, ewé máa wà bẹ́ẹ̀, wàá ṣí ẹ̀kọ́ yẹn, wàá wá dayọ̀ sí. Oh my God, àní sí ẹ rẹ̀ fún àwọn ènìyàn 12 kí àwọn náà wọ́n jẹ àǹfààní yìí. Ìwọ tó jẹ́ wípé ọmọ rẹ ó ti yẹ kó ti gòkè, ó ṣiṣẹ́, ó kàwé, ó rí kankan fi pálí ṣe, ó wà nílùú òyìnbó, ó rọ́nà lọ, gbìyànjú lọ ṣiṣẹ́ yìí. Ìwọ abiyamọ, bí ayé ọmọ rẹ ṣe ń lọ yẹn kò yí ọmọ. Kí ni solution? Ó ti ṣiṣẹ́ káàkiri, wọ́n ti gbowó lọ́wọ́ rẹ, ò rí solution. Lọ ṣiṣẹ́ yìí, wàá rí dáadáa. Nọ́mbà mi lélẹ́yìí 07016014790 fún ọ tó bá fẹ́ pè mí. Wá gbọ́ mi o, tó bá béèrè lọ́wọ́ mi, máa gba ìtọrẹ àánú lọ́wọ́ rẹ o. Ọjọ́ 3 ló fi ṣe, wọ́n tú àṣírí, wọ́n gbé ọrìn àdúgbò ìlú ibi tó wà yẹn, wọ́n jẹ́ kó mọ ohun gbèsè tí wàá gbé kó lè fi rógolò, kó lè fi rọ́nà lọ. Oh my God, gbọ́ mi, tó bá ti wá dayọ̀, wàá dayọ̀ sórí ẹ̀kọ́ yẹn. Tó bá ti dayọ̀ sórí ẹ̀kọ́ yẹn, kó o tó wá pọn padà bí wọ́n ṣe pọn. Wá gbọ́ mi o, ó wá dárúkọ ara rẹ níwòwò, wàá dúró ní o, ó wá dárúkọ èmi lágbájá ọmọ lágbájá. Mo fẹ́ mọ àṣírí ogun tó ń jayé ìwọ lágbájá ọmọ lágbájá. Ohun tó ń ṣẹlẹ̀, ìgbésẹ̀ tí wàá gbé, wàá gbàdúrà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láti ìgbèwe rẹ, ibo lógun ayé rẹ ti wọ́ wá, wàá wá gbàdúrà yẹn sí. Wàá wá fi sáàmù yìí tì í lẹ́yìn, Psalm 19. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú fi ṣọ́ ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn, òun dé òun fi mọ̀. Kò sóhun kan tàbí èdè kan níbi tá a ti gbọ́ ìró wọn la gbogbo ajá. Wàá kà from verse 1 to end. Tó bá ti parí rẹ̀ tán, ó wàá pọ́n ẹ̀kọ́ yẹn padà. Gbọ́ mi, lọ tọ́jú rẹ̀ sí sáìdì ibi ìgbèrí rẹ̀, tàbí kó fi sábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀. Ìwọ worun tí wàá sùn fódìdí ọjọ́ 3. Wọ́n á gbé ọrìn, wọ́n á tú àṣírí. Lẹ́yìn ọjọ́ 3 tó bá ti rá àṣírí, gbogbo àlá tó bá lá, má gbàgbé o, wọ́n á fún ẹ solution. Fi tó àwọn wòlíì tó mọ àṣírí, tí wọ́n mọ ìgbésẹ̀ tí wàá gbé, fi tó wọn létí. Gbọ́ mi dáadáa, ìṣòro yẹn ti tán.
bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run wàá yẹ ọlọ́run. Mo ti fi àwọn iṣẹ́ ìwé ẹ̀kọ́ kan lẹ̀ tí mo ní kẹ́ lọ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fún mi nítorí àánú tẹ́dẹ̀ sọ pé wòlíì is confirm. God bless you. Pé ayé bá ń jẹ́ ayé lórúkọ olúwa, ìwọ náà wàá bá wọn rógolo. Tó bá ti wá di ọjọ́ kẹta bá mi mú ẹ̀kọ́ yẹn, kì í ṣe jíjẹ o, lọ bá mi jù sí ìkóríta. Tó o bá wá rí ìkóríta jù sínú igbó ṣùgbọ́n wá gbé ọ rìn, wàá rí nǹkan tó ní agbára. Máa join wa, gbọ́ mi, ó rí owó fi ṣe àjò, ó rí owó fi ṣe ìgbìyànjú, ó tún màdúrà gbà, ó tún lè sáré forí ara rẹ. Ó ṣeéṣe kí ayé fògo rẹ ṣe pàṣípààrọ̀. Join wa ní every Wednesday, program yẹn ló ń wò lókè yìí. Every Wednesday ní ọ̀dọ̀ wa ní Sango Ọ̀tà ń bí báyìí. A máa ń ṣe sílò service kan. Ìwọ tó bá join sílò yẹn ní òní yìí, Wednesday yìí, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé màá tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí fún ọ nípa ohun tó mọ̀. Wọ́n fi ẹ̀kọ́ ba ayé èèyàn jẹ́, wọ́n fi ẹ̀kọ́ eléwé tú ayé ènìyàn sí. Má dákẹ́. Ibo ló mọ̀ tí wọ́n mẹ́kọ̀ọ́ lọ tí wọ́n fi bí àwọn àgbà tí ayé rẹ̀ fi wà lójú kan. Ibo ló mọ̀ tí wọ́n mọ̀ ẹ̀kọ́ lọ tí wọ́n fi ba ayé ọmọ rẹ̀ jẹ́. Owó tí wọ́n fi tú ayé ẹni ló pọ̀. Owó tí wọ́n fi tú ayé ẹni ṣe ló pọ̀, ṣùgbọ́n owó tí wọ́n fi ń ba ayé ẹni jẹ́ kò pọ̀. Ìwọ náà gbé orí ara rẹ lọ síbi tí wọ́n ti tú ayé ẹni ṣe. Gbọ́ mi dáadáa, every Wednesday ní free consultation, ìṣọ́nà ọ̀fẹ́, wọn ò ní gbowó lọ́wọ́ rẹ̀, á dẹ̀ sọ àṣírí ogun rẹ̀ fún ọ. Ìwọ náà wá every Wednesday ní dédé agogo 9 di aago 1 ọ̀sán, aago 9 àárọ̀ títí di aago 1 ọ̀sán. Ìwọ náà join wa. Nọ́mbà mi náà ni kò pé 3 kò pé 2. Gbọ́ mi 07016014790 tàbí 08108778741. Lórúkọ olúwa wàá rí ògolo, ọkàn rẹ̀ á balẹ̀. Orúkọ mi náà ni wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Sí ẹ̀rẹ̀ o kò ṣe dá gbọ́, ó máa jẹ́ fún ẹ bóyá ń sí ẹ̀rẹ̀ yẹn. Sí ẹ̀rẹ̀ fún èèyàn 12 wàá wá wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. God bless you. Mo sì ń padà bọ̀. Ẹ̀yin tí ẹ̀ ń retí program ìṣòro ẹ̀rí wa tí ń bọ̀ ní on the 15, 16, 17, ẹ ti mọ̀ pé every last day yẹn on the 17 ìṣòro on the 17 yẹn oṣù February tá wà yìí ọdún 2026 yìí last day 17 yẹn free package wa ó ti yé yín. Omi ìṣẹ́gun, ọṣẹ àtúndè, then iṣẹ́ eléwé ẹ̀kọ́ táwọn èèyàn give testimony yẹn mo fẹ́ fún àwọn èèyàn ní iṣẹ́ ọṣẹ yẹn lọ́fẹ̀ẹ́ ní on the 17. Program yẹn náà ló ń wò lókè yìí. Tó bá ti wá lọ́n the 17 ẹ̀ kíra rẹ̀ kó rí de. Nọ́mbà mi yẹn kó pè mí. God bless you.